ṣẹ́rí tá ń pè ní ìkápá òní tí a ní agbára láti ṣe tẹ́nì kankan ò sì lè bẹ̀yàn lọ́wọ́ rẹ̀ wò kò dẹ̀ ní níyàn lára àti ṣe kí èèrà tó ń pè ní kẹ̀kẹ́ kó tàyàn ọ̀kápá láti pa ọ̀kápá láti já jùlùjùlù kẹfọ̀ ò fẹ́ jẹ́yàn lápèjúwe ọ̀kápá láti pamọ́ra rẹ̀ mo ń lo àwọn nǹkan kéékèèké yìí kó fi lè yé ní tá ń pè ní ìkápá ni o ìtọ́ oníkápá láti ṣe àmọ́ wá gba ìrònú ó sì gba ẹ̀rọ ó dẹ̀ gba àkíyèsí torí pé tó o bá ṣọ́ra ìkápá tó o ní yóò padà di ìgara tó lè ó dẹ̀ tí mo ń gara jù ìwọ́dẹ̀ ń wò pé ọ̀kápá láti ṣe ni bóyá olórin kọrin ó bẹ̀rẹ̀ sí ní spread owó ó bẹ̀rẹ̀ sí ní sẹ́wọ̀n òtìmọ̀gà wọ́n máa ń fọ́nbù ìtọ́ ọ̀kápá láti ṣe gbàtí yẹn ní bá bí 200,000 lọ́wọ́ tó dẹ̀ fẹ́ ná bóyá bí 10,000 naira ẹni tí kò tí ì jẹun látàárọ̀ tó ń spread owó níwájú rẹ̀ yóò lọ ń gara nítorí owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ìyẹn lè padà kàbùkù mẹ́ ìkápá téèyàn ní ó lè padà di ìkà téèyàn ò bá ṣọ́ra ọmọ tó bí nínú tó ń fún lóúnjẹ tó ń sáré bí ó ṣe là bí ó ṣe lu tọmọ náà tó wá rìn lọ ó lọ gbábọ̀ àbó ṣe nǹkan kan lákòókò gbà tó gbéṣẹ́ fún tó yẹ kó ṣe àmọ́ kò ṣe ó lọ sí fẹ́nu rẹ̀ ọ̀kápá kọ́ lu ọmọ yẹn já létí tó bá lù lùkulù ó padà di ìka ó ní ìka rẹ̀ ti pọ̀ jù ẹjẹ́ yá máa sáfò torí ẹ̀dá tẹ́rìn tí ń tẹ aṣọ ara rẹ̀ mọ́lẹ̀ kò sí tí ò lè ṣiṣẹ́ sọ lásọ o nígbà tó mú ọmọ rẹ̀ tó lù lùkulù báyìí ìka ni ó ẹ̀wò ìkápá sì ló sún ọ débẹ̀ ìkápá a máa sọ yẹn di ahun nígbà míì àwọn kẹ́ndé wà tí wọ́n wá yá owó lọ́wọ́ rẹ̀ ọ̀ fún wọn àmọ́ torí wípé ìwọ náà ti ní bọ́jẹ̀tì lórí owó náà kò yẹ kó fi kalẹ̀ wá ní bẹ́ẹ̀ ṣe 100,000 sí mi lọ́wọ́ mi wàláhì ìbílẹ̀ láàfin mi lè yọ 1,000 bẹ́ẹ̀ tọ́ọ̀dẹ̀ kápá pé kọ́ọ̀bù ní 1,000 naira ṣùgbọ́n torí pé wọn náà ti ní bọ́jẹ̀tì àìwá ní àkíyèsí lórí ìkápá tó ní pé kò yẹ kó máa ṣó gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn bá yó èèyàn máa panu ni ó yẹ kó kó owó yẹn pamọ́ káwọn èèyàn máa rí tí wọn bá rí wọn bọ́ọ̀lù lọ́wọ́ òkú ní mà ṣùgbọ́n torí pé ọ̀ ń ṣó rẹ̀ hàn wọ́n ọwọ́ akápá kọ́ọ̀bù wọn 1,000 naira out of 100,000 but you refuse to do it wọ́n sọ pé àwọn ní ọ ìkápá ló sọ ọ́ dàhùn ìkápá dáhùn sọ̀rọ̀ yìí a máa sọ yẹn di dìdìrìn ẹ̀kọ́ ni o dìdìrìn tí mo sọ yìí ọ̀kápá pé ó yẹ kó ọ̀ràn ìyàwó rẹ lọ́wọ́ ọ̀wá ń ṣe ọ̀ ń ṣẹ̀tọ́ lórí pé ọ̀ ń ràn lọ́wọ́ bẹ́ẹ̀ lómi bá rí ọ tó ń báyàwó rẹ̀ ewédú wọ́n ní dídìrín ni ọ́ ìtọ́ ọ̀dẹ̀ kápẹ́ láti ṣe ni nígbà tí ìyàwó rẹ̀ ń dáná tàbí tí ń fọṣọ tàbí tí ń ṣe nǹkan kan lọ́wọ́ tọmọdé ń ké ọ̀dẹ̀ kápá pé yẹ kó bá ọmọ ṣeré ọ̀ ń bá ọmọ yẹn ṣeré tó o bá ṣe ní in polite way wọ́n pè ọ́ dídìrín ìtọ́ ọ̀dẹ̀ kápá láti ṣe. gbogbo àwọn tí mo tún wá ń kàkalẹ̀ o àwọn tó dá ń bẹ́ ń bẹ́ bí gbogbo ẹ̀sìn wa lọ́nu ó pọ̀ lórí téèyàn kápá sọ wá rí àwọn tí ó dáa jù ìní pé kọ́ kápá láti ràn yàn lọ́wọ́ kọ́ dẹ̀ ṣe kọ́ kápá láti dùnyàn nínú kọ́ dẹ̀ ṣe kọ́ kápá láti fàyàn lọ́wọ́ sókè kọ́ dẹ̀ ṣe eléyìí ní kápá tó dáa sọ rí ọwọ́ kan tó fàyàn gòkè báyìí ó ju 2,000 ọwọ́ tí ń pàtẹ́wọ́ fún yàn lọ́gbà tí yàn dókè tán torí bí ọwọ́ yìí ò bá fàyàn dókè àwọn tí ń pàtẹ́wọ́ wọn ò ní rí yàn ní wọ́n fi sọ wípé ẹnikẹ́ni tí ìwọ nípa tó kápá láti ṣe ìrànlọ́wọ́ fún o òun náà lẹ́ni kejì rẹ tọ́jú rẹ ìkápánu ìkápá máa ń bẹ níbi agbára àjẹ́ ò kì í ṣe nǹkan tí ò dáa oṣó kò kì í ṣe nǹkan tí ò dáa emèrè lẹ́bẹ̀lógún àáfà àti babaláwo wọn ò ṣèyàn tí ò dáa agbára tí wọ́n ní òní tí wọ́n kápá láti ṣe tó bá wù wọ́n ṣùgbọ́n ìwà àlàáfíà lo àjẹ́ ìwà àlàáfíà lo só kódà ìwà àlàáfíà lo àfà torí bí alágbára kápá láti ṣe tó bá wù àfà àti nẹ́pà fẹ́ jáná rẹ̀ nẹ́pà ti ṣe tí ò dá lóòótọ́ tí àfà ń bẹ tí ò gbọ́ ó dẹ̀ gòkè ó dẹ̀ jábọ́ lóòótọ́ àwọn nẹ́pà yẹn ṣe tí ò dá ṣùgbọ́n torí pé agbára ń bẹ lọ́wọ́ rẹ̀ ó dẹ̀ kápá láti fi nǹkan tí ò dá sí ọmọlàkejì rẹ̀ pẹ̀lú wà tó wù ó wá ṣe ọtí dìkà
tọ́lọ̀ bá fún lágbára kí lọ fẹ́ sí. èmèrè àjẹ́ gbogbo ẹ̀ ló dáa àmọ́ wà tá a fi ń lò ó ní ẹni bá níwà burúkú nínú yóò máa lo agbára àjẹ́ tó níhun lọ́nà tí ò dáa ẹni bá ní ìwà burúkú nínú yóò máa kápá lórí gbogbo nǹkan pẹ̀lú oṣó tó ń bẹ lọ́wọ́ rẹ̀ pẹ̀lú àfáà tó jẹ́ pẹ̀lú pásítọ̀ tó jẹ́ pẹ̀lú babaláwo tó jẹ́ kódà pẹ̀lú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ èmèrè tó jẹ́. sáàrẹ́ mèrè tó sọ gbogbo fámìlì wọn dolóríire ni èmèrè gidi nu. sáàrẹ́ mèrè tó sọ òun àwọn òbí ẹ̀ dọ̀lọ́lá sáàrẹ́ mèrè tó sọ ọkọ rẹ̀ dolówó ni àwọn dáadáa nu. adẹ̀rẹ́ mèrè tó yẹ pé aṣọ wọn ń pọ́n nínú ilé wọn sí mèrè lẹ́yìn ìtọ́ nípa láti ṣe ni pé kó o sọ wọn agbára tí ń bẹ lọ́wọ́ rẹ kó o sọ wọn dáadáa ṣùgbọ́n o nítorí pé ìka ń bẹ nínú rẹ ń jẹ́ kó o lo agbára yẹn nílòkulò. bẹ́ẹ̀ bá ní agbára spiritual power ìtọ́ kápá láti sọ yẹn di nǹkan dáadáa ni ìtọ́ kápá láti sọ yẹn di olóríire ni kí wọ́n lè tó yẹ pé ẹni táwa gbójú okòólé kó wá jẹ ní agbá ìkápá. a máa bẹ lọ́dọ̀ àwọn civil servants tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ìjọba subhanallah wọ́n kápá kó sign paper lásán kéèyàn odò lóríire wọ́n lè ní kọ́ wá lọ́la kéèyàn wá láti Ìbàdàn wá sẹ́kù kó wọ́n tó ní kó tó padà wá lọ́la bóyá ó yáwó ọkọ̀ wá lẹ́ni kó mọ̀ o ó dẹ̀ ní kápá láti ìrànlọ́wọ́ wá ní aṣẹ́ rí pé ọjọ́ tó lọ ni mò ń lọ sílé náà ó lu agbára rẹ̀ ó sọ ìkápá rẹ̀ ó sọ díkà. lára àwọn tí wọ́n máa wá lò nílòkulò obìnrin pọ̀ tọkùnrin lọ tóbìnrin bá wà nípò ọlá ètò ní kápá láti ṣe yóò dẹ̀ máa lò nílòkà bóbìnrin bá wà nípò agbára ètò nípa láti ṣe yóò sì máa lò nílò ìbínú nílò tí ò dáa yóò ti fọkàn sí pé gbogbo àwọn tí wọn ò ní kápá lónìí wọn ò lè ní lọ́la. lọ́jọ́ kan obìnrin kan external supervisor ni nígbà tí wọ́n ṣe wáyéèkì lọ́wọ́ ọmọ kan wá òun ti sùn gbàgbé lọ́jọ́ English ó ti kàwé ó ti ka gbogbo òwe wá dá ó wá sùn gbàgbé ó late kó tó dé ọ́ọ̀lù ìyá ẹ̀ ti dé gbogbo wọn bẹ̀ pé ọmọ yìí ṣe báyìí ó là ṣe bóun lónìí tí ó kọ ẹjọ́ wọlé kó lè kó jẹ́ ìpèsè ìjú márùn lókù ó lè kiri kó gbúdọ̀ wọlé mọ́ bóyá lọ cheat ni ó ti lọ wo àwọn kan ti parí ó sá bẹ̀rẹ̀ sí ní sọgbẹ́ principal ilé ìwé náà pé ẹ dákun ẹ mẹ́jọ ọmọ yóò fẹ́ẹ̀lì principal náà wá dọ̀bálẹ̀ fún ẹni tó bí nínú ìyá rẹ̀ tó lọ pé abẹ́rẹ́ ọdẹ tó ń wò dí mi ó ní mo dọ̀bálẹ̀ fún ẹni ẹ dákun ẹ mẹ́jọ ọmọ yóò fẹ́ẹ̀lì ó padà waste time ọmọ yẹn olùkọ́ ọmọ yẹn wọlé ọmọ yẹn padà kárí iṣẹ́ náà subhanallah níjọ́ tó ọmọ yẹn wá gba result gbogbo result yẹn ló dá àfi English nìkan ọmọ yẹn wá ní ìyá ìdẹ̀ ló pa mẹ́lẹ́kùn o bí result mi ò bá ṣe dá tí n bá dẹ̀ wọ university lọ́dọ̀ ẹ̀ àmọ́ gbogbo bí oríire bá wà Ọlọ́run bá sọ di ìbànújẹ́ fún ọdún náà nìyá náà yà wèrè ìkápá yẹn ló sọ lórí ibù dákun ronú kí lọ ní kápá láti ṣe fún yàn ṣé láti ràn yẹn lọ́wọ́ ni àbí láti bá tèèyàn jẹ́ gbogbo tí ń bẹ lọ́wọ́ rẹ̀ wàláhì ìbẹ̀rẹ̀ láti òní nìkan ló wúlò mọ́ ìta ń pè lóògùn ní tó gùn tí ò lópin gbogbo agbára tó ní yóò domijọ́ kan ẹnìkan wà láti ibìkan from nowhere tí ó wà waste agbára mọ́ ọ lọ àìmọye bàbá àtàná tí wọ́n máa ń wọ́ sẹ́yìn báyìí tí wọ́n máa ń wọ́ sẹ́yìn gbogbo èrè oko olóko wọ́n sì wọ́ sọ́dọ̀ wọn nìkan àwọn ìdá lónìí àkọ́rọ̀ wájú ìfọ̀nùsọ́tò rahman ó ní yá máa sára lè jinni wal ins mo pè wọ́tọ̀ ní kápá nínú èèyàn àti inú àwọn àlùjànnú inni istatoitu an tafusu min akhdari samawati wal ard èmi náà ní kápá ìwọ náà ní kápá ìkápá tèmi ni mo fi dá sánmà àti ilẹ̀ fàáfùsù tó bá pọ̀ bá wà ní ìkápá dọ̀la títí láéláé kúrò lórí ilẹ̀ mi kúrò lábẹ́ sánmà mi ọlọ́run ìtẹ́mi ní kápá kúrò ń bẹ̀ láàtà fùsùnà ọlọ́run you don't have power you don't have anything you are meaningless wúlò ọ̀dà agbára fún ọ afẹ́kọ̀ọ́ lò lórí báwọn èèyàn ṣe soríire ni but you are misuse it. àwọn ọgbẹ́ látàn fùsùnà lè lọ ìlàbẹ̀ sọ̀lẹ̀tọ́n èmi nìkan lọ́ba tó ní kápá lé lórí subhanallah látòní lọ gbogbo agbára tí ń bẹ lọ́rẹ̀ dákúlù dáadáa owó tí ń bẹ lọ́rẹ̀ it is not your own náà fáwọn tí wọ́n ní ọlọ́ọ̀kan ní kó gbọ́dọ̀ rẹ wá ní náà fáwọn tí wọ́n ní ọ̀ní kápá láti fún wọn mọ́ dìmọ́nulé owó tí ń bẹ ní báńkì ẹlòmíì ó la odidi ìlú kan kí ló dé tẹ̀ wọ́n fi ìyà jẹ wá kí ló dé tẹ̀ sọ wá sínú òkùnkùn kí ló dé tẹ̀ fi aṣòfò ẹni kápá kẹrin yẹn lọ kódà tó mọ́lẹ̀ ọlọ́run kódà tó mọ́ sí ọlọ́run bá but ọ̀ ṣe ọlọ́run wàá gbà kú lọ́wọ́ rẹ̀ yóò wá fẹ́ lò míì tí ò tiẹ̀ lágbára yóò wá fún wọn pé kó o ṣe
ìmọ̀ lọ́mọ ni fún ẹlòmíì oníkápá láti kọ́ lọ́fẹ̀ẹ́ kọ́ náà kí ló tó ń fara ni má fara nìyẹn kọ́ ló mú bá fara ní ọ má fara nìyẹn bí owó níbi ọlá níbi agbára níbi ipò gbogbo tó bá ní lágbára o dákun lò lọ́nà tó dáa ẹ̀mí gbàgbé láti máa bá ṣíà rẹ̀ oníkápá pé kọ́ máa ṣíà rẹ̀ oníkápá pé kọ́ máa lo wáàsí mi lórí status ẹ̀ oníkápá pé kọ́ máa share sínú àwọn groups káàkiri kẹ́lómi ò tó fi lè jàǹfààní oníkápá pé kọ́ fi sí Instagram oníkápá pé kọ́ fi sí TikTok oníkápá pé kọ́ fi sí Facebook oníkápá pé kọ́ fi sórí gbogbo social media pátápátá tí wọn náà bá sí ìwọ náà ti dà wọn táwọn wínú gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe ẹ̀ ń lo tọ́lọ́run fún yín láti fi ràn Ọlọ́run lọ́nu Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kò ní fi lẹ́lẹ̀ kò ní fi èmi náà lẹ́lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ràn wá lọ́wọ́ tí kápá yín ká pé kẹ́ ẹ̀ bùn wá lówó tí kápá yín ká pé kẹ́ ẹ̀ ṣe àgbéga fún wa tí kápá yín ká wípé gbogbo àwọn wáàsí wa pé kẹ́ ẹ̀ máa lò ẹ̀ ní wálẹ̀ lágbára lọ ọlá bismillahir rahmanir rahim Allahumma ya waliyal waba wa ya kashifal bala wa ya dafi'al bala ishrifanal waba bidayi sayyidil wara Alfa Jeje Agba ní TikTok Alfa Jeje Agba ní Instagram Alfa Jeje Agba ní Facebook page tó bá wá dé orí YouTube ẹ lọ sí Ògo Islam TV ẹni kápá kíkẹ́ click subscribe kẹ́ẹ̀dẹ̀ follow wa Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kò ní fi lẹ́ o kò sì ní fèmí náà lẹ̀ ìkápá rẹ̀ ló dáadáa Alfa Jeje Agba ló kọ́ mi o salamu alaykum.